ọ̀la àkàbà ọ̀la lókè ni àmọ̀lọ àdúrà wa gbà mú kí ògbẹ́yìn olùfẹ́ ọmọ Ọ̀rúnmìlà ìjọ abíjọ àgbà bá fẹ́ ní kọ̀ọ̀kan wa Olódùmarè á wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí tabarẹ́ni tó yáwọ́ oògùn ṣíṣe dáadáa ẹ jẹ́ ká lọ dán ẹ̀yọ́nú oṣólẹ̀ wò ẹ̀yọ́nú oṣólẹ̀ tó ṣiṣẹ́ dáadáa ẹ jẹ́ á lọ dán wò Olódùmarè á gbà fún wa. Oògùn tó ṣiṣẹ́ dáadáa ni ṣùgbọ́n àwa tí a bá rí ṣe la máa ròyìn ẹ̀. Ẹ fi mọ̀ pé èmi ò kì í pọ́n oògùn ṣùgbọ́n mo máa ń sọ pé ẹni tó bá yáwọ́ oògùn ṣíṣe kó lọ ṣe kó wá fún mi lábọ̀. Oríṣiríṣi àbọ̀ la dẹ̀ ń rí bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá tún yáwọ́ oògùn ṣíṣe náà sáré tún lọ ṣe eléyìí kó wá fún mi lábọ̀. Tá bá parí oògùn ìtàn ó dà mo ti fún wa rí náà lórí áàpù yìí bàbá mi kan tí mo bá ṣe níbi ẹ̀yà bíi 2 years ago àwọn náà tún béèrè fún. Ẹyin adìyẹ ìbílẹ̀ la máa fi ń jẹ tá bá ti fẹ́ lò á sì ẹyin adìyẹ ìbílẹ̀ 3 á bo èpo ẹ̀ dànù á wá bu oògùn tá a fẹ́ ṣe yìí á wá bu sínú àwo funfun á wá bu oyin á bu sí á wá mú ọmọ ẹyin adìyẹ ìbílẹ̀ á máa fi ro papọ̀ á máa jẹ nígbà tí èèyàn ń fi epo jẹ iṣu tested confirm ni iṣẹ́ tó gbìyànjú débẹ̀ dáadáa àsìkò tá a bá ń lo ara dẹ̀ wá dáadáa à ní láwọn owó kò sí nǹkan tá a bá fẹ́ fowó ṣe tá a bá ti ń náwó sí ọwọ́ wa mọ̀ tó àmọ̀ ro fi ṣe lásìkò. Kí ni nǹkan tá a lọ wá ẹ lọ bá mi wá ẹyẹ àkókò ẹyọ kan tó pé dáadáa ẹ gbọ́ mi dáadáa ó yàtọ̀ sí àwòkó ẹyẹ àwòkó wà ẹyẹ àkókò wà ẹyẹ àkókò tó máa ń fẹnu sọ́gi òun la fẹ́ lò ẹyẹ àkókò ẹyọ kan òun ní ẹ fi sínú àpò ìjógùn. Ẹyẹ ẹ̀lúlú àwọn bá wá níta ẹ̀lúlú bá ti pe òjò orí ara ẹ̀ ní pè é sí ẹyẹ ẹ̀lúlú ẹyọ kan òun ní. Ẹyẹ ẹ̀gà akọ ẹyọ kan òun ní. Ṣẹ́ǹdé á wà lọ wá odidi atari 6 tó bá fẹ́ ṣe oògùn ìfúnmọye tó ní kóye tó o ó ní títò ẹ̀ẹ́dìmọye tó yẹ bẹ́ẹ̀ ni kẹ́yìn náà fi tó. Ẹyẹ àkókò láṣáájú ẹyẹ ẹ̀lúlú á tẹ̀lé ẹyẹ ẹ̀gà á tẹ̀lé á mọ̀ fi sínú apẹ odidi atari 6 á tẹ̀lé tẹ́tìrí atari tó gbó dáadáa 6 á kò sí ṣe ti kò sí. Ẹ wá lọ bá mi wá òkété ààyè ẹyọ kan òkété ààyè ẹyọ kan òun ní ẹ wá pa sórí ẹ ẹ pa òkété yẹ ẹ wá jù sórí àwọn nǹkan yẹ ẹ wá lọ wá ewé ewúro tó jẹ́ ti òòjọ́ ẹ wá kó lé lórí mọ́lẹ̀ dá po gbogbo ẹ̀ mọ́lẹ̀ dáadáa ó di jíjó tá bá jíjó tán ẹ̀já lọ kúkú náà dáadáa anywhere la lè rọ́ sí a lè rọ́ sínú ike a lè rọ́ sínú ìgò a lè rọ́ sínú àdó tá bá ti fẹ́ lò ó ẹ jẹ́ ká lọ gẹ́ẹ̀tì àwo funfun àwo white ó lè jẹ́ àwo pẹrẹsẹ ó lè jẹ́ àwo korodo kó ṣàti jẹ́ àwo funfun. Tẹ́ bá ti fẹ́ lo oògùn yẹn ẹ ti ṣe ẹyin adìyẹ ìbílẹ̀ 3 ẹ sè é inú mi ń gbóná ẹ wá bo èpo ẹ dànù ẹ wá mú oògùn tí ẹ jó yìí ẹ wá bu tí ẹ sínú àwo yẹ ìwọ̀nba tẹ́ fẹ́ lò ẹ bu sínú àwo yẹ ẹ wá bu original oyin gan ẹ wá bu sí ẹ wá mú ẹyin adìyẹ ìbílẹ̀ ẹ mọ̀ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ fi ro papọ̀ ẹ mọ̀ jẹ gbà tẹ́ ń fi iṣu tẹ́ fi ń kan epo tẹ́ ń jẹ bẹ́ẹ̀ lẹ́ ṣe fi ẹyin adìyẹ ìbílẹ̀ 3 tẹ́ fi kó oògùn yẹ tẹ́ fi kó jẹ tán. Tó bá dọjọ́ mi tẹ́ bá tún fẹ́ lò ẹ tún ṣe ẹyin adìyẹ ìbílẹ̀ 3 míì tested confirm ni oògùn ni ẹja lọ dán wà wọn tó bá dán wò nìkan lálẹ́ ìròyìn ẹ̀ oògùn ni bẹ́ẹ̀ ni mi ò ṣe fúnyàn rí tẹ́niyẹ complain àsìkò tá a bá ó dẹ̀ rọrùn ẹnì kò sẹ́ńtà kó òun kì í jẹyin àwọn kan àkín lọ tí àkín lọ kíní kan òun lè kò sẹ́ńtà kó òun kì í jẹyin ẹyin adìyẹ ìbílẹ̀ tẹ́ bá ti ṣe 3 ẹ bo èpo ẹ rọra mọ fi jẹ ìgbádùn ni ẹ rọra mọ fi jẹ tested confirm ní ẹja lọ dán oògùn ni ó ṣe é pín lò èèyàn 2 mẹ́ta lè lò àdúrà wa gbà Olódùmarè wà pẹ̀lú wa. 07 31 26 57 or 07 31 83 45 83 òun nọ́mbà méjèèjì tí ò yí padà ẹni ọ̀dà nọ́mbà tá a bá rí ẹni àkáǹtì tá a bá ti rí ní Facebook àbí Instagram àbí YouTube àbí TikTok ẹni àkáǹtì tá a bá ti rí tó bá jẹ́ pé nọ́mbà tó ń fi sí ó yàtọ̀ sí nọ́mbà mi tí mo pè méjèèjì tí mo pè ẹ má wulẹ̀ bá onítọ̀hún sọ̀rọ̀ èmi kọ́
ìyàtọ̀ ti wà ń bẹ̀ so àdúrà gbà ẹjá lọ́dọ̀ wò kẹ́ wá fún mi lábọ̀ mò ń bọ̀.